Ó kí wa kú dédé àsìkò yìí lórúkọ Jésù. Àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo wa. Mo sì tún kí wa kú ọjọ́ mẹ́ta nítorí ó ti lé ní oṣù méjì tá a ti láǹfààní láti kọ́ ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ní èdè Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa tí ó fún wa láǹfààní láti tún bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ní èdè Yorùbá. Mo gbà ládùúrà pé Ọlọ́run wa nínú àánú bá a ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí pé yóò bomirin wá lórúkọ Jésù. Nígbà tí ẹ̀kọ́ yìí yóò bá wá sí òpin, mo gbà ládùúrà pé lórúkọ Jésù ànírí bákan náà mọ́, ìmọ́lẹ̀ Ọlọ́run yóò tọ̀ sínú ọkàn wa. Ẹ jẹ́ kí a gbàdúrà kí a tó tẹ̀síwájú. Ọlọ́run ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé, a wólẹ̀ níwájú rẹ, a tẹríba pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. A dúpẹ́ fún bẹ́ ṣe dá wa sí. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ yín lórí ayé wa. A dúpẹ́ pé nínú làásìgbò tó dé bá ayé nísinsìnyí, ó wù yín nínú àánú láti dá wa sí títí dòní. Wíwà láyé wa lónìí àwa mọ̀ pé kìí ṣe nípa ipá tàbí agbára bí ó ṣe nípa oore ọ̀fẹ́ rẹ. Olúwa, ẹbọ ọpẹ́ la mú wá, ẹbọ ìyìn la mú wá. Lórúkọ Jésù, Ọlọ́run tẹ́wọ́ gba ọpẹ́ wa. Nínú ẹ̀kọ́ yìí lónìí, mo gbà ládùúrà pé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ láti tẹ̀mímọ́ yín wá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní oṣù yìí, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àkórí ẹ̀kọ́ tá a ti ń wò náà ni eré ìje èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní the race. Ṣùgbọ́n eré ìje tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í ṣe eré ìje téèyàn ti ń gba ife ẹ̀yẹ bí eré ìje tí wọ́n máa ń sá nínú Olympic. Irú eré ìje bẹ́ẹ̀ kọ́ ni à ń sọ. À ń sọ̀rọ̀ nípa onírúurú eré ìje sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n ní òwúrọ̀ yìí, a ó kíyèsí eré ìje sí ọ̀run àpáàdì. Bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ kọ́kọ́ nípa ọ̀run àpáàdì, mo gbà á ládùúrà pé lórúkọ Jésù ẹnikẹ́ni nínú wa kò ní parí ìrìn àjò rẹ̀ sí ọ̀run àpáàdì. Ká má bàa parí ìrìn àjò wa sí ọ̀run àpáàdì ló ṣe pàtàkì fún wa láti kọ́ ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ní òní. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, mo fẹ́ ka ibi kíkà wa èyí tí a ó mú láti inú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 13, èyí tí ó kà báyìí wípé, ẹ bá ẹnu ọ̀nà híhá wọlé, gbòòrò lé ẹnu ọ̀nà náà àti oníbú lé ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun. Ẹ wá kíyèsí o, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé ọ̀nà sí ìparun. Bíbélì sọ fún wa wípé ọ̀nà náà gbòòrò, ọ̀nà náà fẹ̀, ọ̀nà náà tẹ́jú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ló sì ń bá ẹnu ọ̀nà yìí wọlé tí wọ́n lọ sí ọ̀run àpáàdì. Ṣùgbọ́n mo gbà ládùúrà lẹ́ẹ̀kan sí pé ẹnikẹ́ni nínú wa kò ní rìn nínú ọ̀nà ọ̀run àpáàdì yìí. A ó wo ẹ̀kọ́ yìí ní abẹ́ kókó 5. Kókó àkọ́kọ́, a ó sọ̀rọ̀ pẹ̀lú ìlọ́ra nípa ọ̀run àpáàdì ní òní. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ní ìdánilójú pé kò sí èrò ọ̀run àpáàdì nínú ìjọ wa, ṣùgbọ́n síbẹ̀ ó ṣe pàtàkì láti ránra wa létí òtítọ́ nípa ibi tí kò sunwọ̀n yìí tí à ń pè ní ọ̀run àpáàdì. Lórí ó ṣe pàtàkì ká ránra wa létí, ká mọ̀, ká má bàa forí lé ọ̀nà ọ̀run àpáàdì. Ẹ kíyèsí ohun kan, ọ̀run àpáàdì jẹ́ ibi tí kò sunwọ̀n. Ọ̀run àpáàdì jẹ́ ibi tí àwọn ènìyàn tí wọn kò náání Ọlọ́run tí wọn yóò ti lo ayérayé wọn.
ibẹ̀ ni àwọn ènìyàn tí wọ́n kó iyán Ọlọ́run kéré yóò ti parí ìrìn àjò wọn. Ṣùgbọ́n lórúkọ Jésù, èmi àti ẹ̀yin a ò ní parí ìrìn àjò wa sí ọ̀run àpáàdì. Lónìí, a kíyèsí àwọn kókó kankan tó fà á táwọn èèyàn fi ń rìn nínú ọ̀nà ọ̀rìn àpáàdì yìí. A sì kíyèsí àwọn kankan tó ṣe pàtàkì fún wa láti mọ̀ kí àwa pẹ̀lú kó má bàa rìn nínú ọ̀run àpáàdì. Kókó kejì, ó wípé má ṣe lọ ìlànà eré ìje sí ayérayé yìí, má ṣe lọ lọ́rùn ọ̀rọ̀ Ọlọ́run nípa ọ̀run àpáàdì, nípa ìjọba ọ̀run. Má ṣe lọ lọ́rùn, má ṣe lọ ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn láti lè tẹ́ ìpòǹgbẹ ọkàn rẹ lọ́rùn. Kí lè túmọ̀ sí? Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé, fún àpẹẹrẹ wípé ẹnikẹ́ni kò gbẹ́dọ̀ ṣe àgbèrè. Ṣùgbọ́n nítorí pé ẹnìkan yàn láti ṣàgbèrè, ó lè yàn láti lọ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lọ́rùn, láti túmọ̀ rẹ̀ pé ìtọ́rọ̀ Ọlọ́run wí kọ́ yẹn, ìtò sọ kọ́ yẹn. Àwọn èèyàn ọkùnrin àti obìnrin tó bá ń bára wọn lò tí ò bá sí ìfẹ́ láàrin wọn là ń pè ní àgbèrè. Tí ìfẹ́ bá ti wà láàrin wọn, eré ìfẹ́ ni, nítorí ìfẹ́ ni àkójá òfin. Ẹni pé irú èèyàn bẹ́ẹ̀ ó ń lọ ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn, ó ń túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sí ọ̀nà tí ó bá ìpòǹgbẹ rẹ̀ tí ó bá mu, ní ọ̀nà tó lè gbà tẹ́ ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ láti tẹ́ ẹ lọ́rùn. Nítorí náà, kókó kìíní tí mo fẹ́ ká kíyèsí ni wípé a ò gbẹ́dọ̀ lọ ìlànà eré ìje tí ayérayé yìí, a gbẹ́dọ̀ lọ lọ́rùn láti lè tẹ́ ìpòǹgbẹ ọkàn wa ní ọrùn. Ọ̀nà kan ṣoṣo ni ó wà fún àwọn tí ó bá lọ sí ìjọba ọ̀run yìí. Kò sọ́nà méjì rárá tẹnikẹ́ni lè gbà láti dé ìjọba ọ̀run yìí. Ọ̀nà kan ṣoṣo tí ó sì wà yìí ni ọ̀nà tí Bíbélì ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀nà ìhà, ọ̀nà tóóró tí yóò fàyè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ayé yìí fẹ́ ṣe. Èyí nìkan ṣe péré ni ọ̀nà tí ó já sí ìjọba ti Ọlọ́run. Èyí ni ọ̀nà tí ó já sí ìjọba Ọlọ́run. Ọ̀nà tó já sí ìjọba Ọlọ́run yìí, ìwọ̀nba péréte àwọn ènìyàn ní ó rìn nínú ọ̀nà náà. Ìwọ̀nba péréte àwọn ènìyàn. Ẹ wo bí èrò ṣe pọ̀ ní ayé lónìí, bọ́n ṣe pọ̀ tó. Ìwọ̀nba péréte àwọn ènìyàn ló rìn nínú ọ̀nà ìhà yìí, èyí tí ó já sí ìjọba ọ̀run. Àwọn ni àwọn ènìyàn tí wọ́n ṣe tán láti rìn nínú ọ̀nà yìí gẹ́gẹ́ bí ìlànà rẹ̀. Ẹnikẹ́ni tí kò bá ṣe tán láti rìn gẹ́gẹ́ bí ìlànà kò lè rìn nínú ọ̀nà ìhà yìí. Ẹ wò fún àpẹẹrẹ, nínú eré ìje ayé, wọ́n ní ìlànà tí wọ́n máa ń tọ̀. Ó ní bí wọ́n ṣe lè sá eré tí wọ́n bá ṣe bí ò ti yẹ kán ṣe. Ẹ wò fún àpẹẹrẹ fún àwọn agbábọ́ọ̀lù, tí ọwọ́ wọn bá kan bọ́ọ̀lù, ẹni tó ń jẹ́ aládarí eré ìje ó lè sọ pé kán gbé bọ́ọ̀lù sílẹ̀ ká gbá wọlé, nítorí pé wọn kò tẹ̀lé ìlànà. Ọ̀nà sí ìjọba ọ̀run yìí, ìwọ̀nba péréte àwọn ènìyàn ló rìn nínú rẹ̀. Ìwọ̀nba péréte àwọn ènìyàn ló ṣe tán láti rìn gẹ́gẹ́ bí ìlànà yìí. Ìbéèrè tí mo fẹ́ bi wá rèé o. Ǹjẹ́ àwa rìn nínú ọ̀nà yìí gẹ́gẹ́ bí ìlànà rẹ̀? Ẹ rí, tí a bá jáde lọ láti lọ ṣe ìjèrè ọkàn, pàápàá jùlọ ní Nàìjíríà, ó tásìkò kan tó jẹ́ pé tá bá jáde lọ fún ìjèrè ọkàn, mi ì fẹ́ béèrè lọ́wọ́ àwọn ènìyàn bóyá wọ́n dé àtúnbí tàbí wọn kò dé àtúnbí. Torí ìgbà tí a bá jáde lọ sí ìta, gbogbo ẹni tá a bá béèrè, ǹjẹ́ ìwọ di àtúnbí bí? Kíákíá ni wọ́n dá wa lóhùn wípé àwọn di àtúnbí. Gbogbo ènìyàn ló ti di àtúnbí nísinsìnyí. Àtẹni tí oníwọ̀bìà, àti olójú kòkòrò, àti oníjà, àti àwọn alọ́nilọ́wọ́gbà,
gbogbo wọn pátápátá ni wọ́n sọ pé àwọn ti di àtúnbí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa lówùúrọ̀ yìí wípé ọ̀nà sí ìjọba ọ̀run ọ̀nà híhá ni. Wọ́n bá péréte àwọn èèyàn ló ń rìn nínú rẹ̀. Mo gbà ládùúrà wípé Ọlọ́run yóò ka èmi àti ẹ̀yin yẹ nínú àwọn péréte ènìyàn tí wọ́n ń rìn nínú ọ̀nà híhá yìí. Ṣùgbọ́n ọ̀nà tí ó gbòòrò ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló ń rìn níbẹ̀. Àwọn tí wọ́n ń lọ ìlànà ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń lọ lọ́rùn láti lè tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn lọ́rùn. Kò sí onígbàgbọ́ kan tí ó ti jingiri sí àìgbọràn tí ó lè gba ẹnu ọ̀nà híhá yìí wọlé. Ẹ kíyèsí, kò sí onígbàgbọ́ kan tó ti jingiri sí àìgbọràn, kò náání ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá wípé gba ọ̀tún, yóò mórí lé òsì. Gbogbo tó bá ṣe tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló máa ṣe. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ti jingiri sínú àìgbọràn. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kò lè rìn nínú ọ̀nà híhá yìí, nítorí ọ̀nà híhá tí a sọ yìí kì í ṣe fún àwọn aláìgbọràn. Ẹ jẹ́ kí a ka ìwé Éfésù orí ìkarùn-ún. Éfésù orí ìkarùn-ún. N ó ka ẹsẹ̀ ìkarùn-ún àti ẹsẹ̀ ìkẹfà títí dé ẹsẹ̀ ìkeje. Éfésù orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkarùn-ún títí dé ẹsẹ̀ ìkeje. Nítorí ẹ̀yin mọ̀ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìní kan nínú ìjọba Kristi àti ti Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ, nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ẹsẹ̀ kejì. Nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn. Ẹ wo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Kò sáàyè fún panṣágà nínú ọ̀nà híhá yìí. A sọ̀rọ̀ nípa eré ìje sí ọ̀run àpáàdì, èyí tí ó túmọ̀ sí wípé bí ẹnikẹ́ni bá ń wá sí ìjọ Ọlọ́run kò tó. Wíwá sí ìjọ Ọlọ́run nìkan kò tó. Jíjẹ́ orúkọ onígbàgbọ́ nìkan kò tó. Wíwá sílé Ọlọ́run déédé nìkan kò tó. Bí èèyàn bá ń wá sílé Ọlọ́run déédé, tí èèyàn ń gbé Bíbélì lákàǹkà, kódà kó mọ ọ̀rọ̀ Ọlọ́run dájú, kí ọ̀rọ̀ Ọlọ́run kó dá ṣáká ní ẹnu rẹ̀. Bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá a bí, bóyá aláìwọ̀ ọmọ Ọlọ́run, ká sọ fún àpẹẹrẹ pé Ògúndìímú ló ń jẹ́, ṣùgbọ́n nísìn tó ti di ẹni tí ń lọ ìjọ Ọlọ́run, ó ti pààrọ̀ orúkọ rẹ̀, kì í jẹ́ Ògúndìímú mọ́, ó ti di Olúwadìímú. Tí panṣágà bá wà nínú ayé rẹ̀, tí ìwà ìmọ̀ bá wà nínú ayé rẹ̀, tí ojú kòkòrò bá wà nínú ayé rẹ̀, tí gbogbo ìwà ìríra yìí bá wà nínú ayé rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ó ti pa orúkọ dà, bó tilẹ̀ jẹ́ pé ó ń wá sílé ìjọsìn déédé, bó tilẹ̀ jẹ́ pé ó ní Bíbélì tó tóbi, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run dá ṣáká ní ẹnu rẹ̀, irú ènìyàn bẹ́ẹ̀ ń rìn nínú ọ̀nà gbòòrò èyí tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣáájú, èyí tí Bíbélì sọ fún wa pé ọ̀nà ọ̀run àpáàdì yìí o, ọ̀nà tó fẹ̀ ni, ẹnu ìloro rẹ̀ fẹ̀, ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn ló sì ń rìn nínú rẹ̀. Pípààrọ̀ orúkọ dà kọ́ ní sọ ní di ọmọ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ rántí níbi tí a ti bẹ̀rẹ̀ wípé a ó sọ̀rọ̀ nípa eré sí ọ̀run àpáàdì pẹ̀lú ìlọ́ra. Síbẹ̀síbẹ̀ ó ṣe pàtàkì ká ránra wa létí kí ẹnikẹ́ni kó má bàa parí eré ìje rẹ̀ sí ibi tí òṣùwọ̀n nì èyí tí a pè ní ọ̀run àpáàdì. Ẹ má gbàgbé o, ní tá a sọ ká tó dé kókó yìí ni wípé kò sí ẹnikẹ́ni tó ti jingiri sí àìgbọràn, tó ti jingiri sí àìwà bí Ọlọ́run tí ó lè wọ ìjọba Ọlọ́run. Ọ̀nà gbígbòòrò ni aláìgbọràn ń tọ̀, ọ̀nà gbígbòòrò ni olójú kòkòrò ń tọ̀, ọ̀nà gbígbòòrò ni àwọn onípanṣágà tí wọ́n ń tọ̀. Ìwé Mímọ́ sì sọ fún wa ní ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 7, ó ní nítorí náà
ẹ má ṣe jẹ́ alábàápín pẹ̀lú wọn. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Kókó ìkẹta, kókó ìpẹta, òpópónà ọ̀run àpáàdì ó gbòòrò, ẹnubodè rẹ̀ sì fẹ̀ lọ́pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló sì rìn nínú rẹ̀. A fẹ́ wo àwọn ìdí méjì tí ó lè fà á, tó lè mú kí àwọn èèyàn ń yàn láti máa rìn nínú ọ̀nà gbígbòòrò yìí. Ìdí kìíní, nítorí àwọn ọ̀rẹ́ wọn àti àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn, àwọn olókìkí ènìyàn. Nítorí pé ọ̀rẹ́ wọn rìn nínú rẹ̀, wọ́n fẹ́ ṣe bí ọ̀rẹ́ wọn ṣe ṣe. Nítorí àwọn olókìkí ènìyàn rìn nínú rẹ̀, àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn, àwọn tí ayé ń pè ní celebrity ní ìsìn fún àpẹẹrẹ, nítorí pé wọ́n rìn nínú rẹ̀, nítorí náà wọ́n wá ń farawé wọn. Ẹ kíyèsí ẹ̀yin ará, àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn wọn kì í ṣe olùgbàlà. Ẹ má ṣe farawé wọn. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ má ṣe jẹ́ àhùwà nítorí àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn ń hùwà káwa náà máa ṣe bíi tiwọn. Kò mọ́gbọ́n dání. Ó jẹ́ ohun tó máa ń bà mí nínú jẹ́ gidigidi. Pàápàá jùlọ tí bá rí àwọn ọ̀dọ́ wa, wọ́n á sì gẹ irun burúkú sórí, irun bí irun wèrè. Nítorí ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù kan ní irun bẹ́ẹ̀ lórí, àwọn náà sì ṣerú rẹ̀. Ẹ wo ọ̀ṣọ́ láyé òde òní, àwọn èèyàn á sì ṣera wọn lọ́ṣọ̀ọ́, foríṣiríṣi ṣera wọn lọ́ṣọ̀ọ́ nítorí àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn ń ṣerú rẹ̀. Ẹ kíyèsára, àní lọ sọ́run àpáàdì lórúkọ Jésù. Ẹ má ṣe farawé àwọn ìlúmọ̀ọ́ká ènìyàn, ẹ má ṣe farawé àwọn olókìkí ènìyàn, ṣùgbọ́n ẹ jẹ́ ká farawé Jésù. Jésù ó ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ kíyèsí lẹ́ẹ̀kan sí o, òpópónà ọ̀run àpáàdì gbòòrò, ẹnubodè rẹ̀ sì fẹ̀. Àyè ṣí sílẹ̀ láti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ṣùgbọ́n èmi àtẹ̀yin a kò ní rìn nínú rẹ̀ lórúkọ Jésù. Olúwa yóò gbé wa ró títí dé òpin. Ìdí kejì tí ó lè fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi yàn láti máa rìn nínú ọ̀nà gbígbòòrò yìí, nítorí pé ó tọ́ lójú wọn. Nítorí pé ọ̀nà yìí tọ́ lójú wọn. Ẹ rántí ìwé òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá. Jẹ́ kí n sáré kà ní ọ̀dọ̀ mi. Ìwé òwe orí ìkẹrìnlá, òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá. Òwe pé tó wà bẹ́ẹ̀ ni pé ọ̀nà kan wà tí ó tọ́ lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ìparun ni ó já sí. Ìwé òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá wípé ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ kọ́, òpin rẹ̀ ìparun ló já sí. Ẹ wò ó, wọ́n ní ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́, ṣùgbọ́n tó bá forí tì í dópin. Ẹ jẹ́ ká kíyèsára. Ẹ má kàn jẹ́ ká rìn nínú ọ̀nà kan torí pé ó tọ́ lójú wa. Ẹ jẹ́ ká wò pé ó bá ìlànà Ọlọ́run mu kí a tó rìn nínú rẹ̀. Nítorí àkókò wa, kókó ìkẹrin sọ wípé òpópónà ọ̀run àpáàdì ó kún fún afẹ́ àti àwọn aláfẹ́ yóò sì máa rìn ní inú rẹ̀. Òpópónà ọ̀run àpáàdì ó kún fún fàájì, ó kún fún afẹ́, ó fàyè gba oríṣiríṣi. Kò sí tí èèyàn fẹ́ ṣe tí ọ̀run àpáàdì ò fàyè gbà. Àyè wà fún apànìyàn láti rìn bẹ́ẹ̀, àyè wà fún oníjìbìtì láti rìn bẹ́ẹ̀, àyè wà fún òmùtí láti rìn bẹ́ẹ̀, àyè wà fún pàṣágà. Kò sí ìwà gbogbo ayé gbogbo. Àyè wà fún yàn láti kó àwọn ìwà yẹn lọ́wọ́. Ọ̀nà yóò sì tó gbàyàn láti wọbẹ̀ torí ọ̀nà yẹn gbòòrò. Kò sí téèyàn lè kórora tí àyè ò gbà láti wọbẹ̀. Ṣùgbọ́n ẹni bá fẹ́ rìn nínú ọ̀nà yẹn àyè, béèyàn bá kó pàṣágà bí tó fapá ọ̀tún mú àgbèrè, tó fapá lè mú olè, kò ní lè gbà láti wọlé nítorí ọ̀nà yìí á ní ọ̀nà náà. Olúwa yóò ràn wá lọ́wọ́. So ọ̀nà ọ̀run àpáàdì yìí ó kún fún afẹ́, àwọn aláfẹ́ yóò sì máa tẹ̀ sí ipa ọ̀nà náà, wọ́n sì máa rìn nínú ọ̀nà náà. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kì yóò lọ títí o, fàájì kì yóò lọ títí, torí kò sí tí níbẹ̀rẹ̀ tí kì í dé òpin. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó kú nígbà tí ó wà láàyè. Onígbàgbọ́ tàbí tó bá pera ní onígbàgbọ́ tó fi ara rẹ̀ fún ayé jíjẹ, irú èèyàn bẹ́ẹ̀ kò rìn nínú ọ̀nà yíká tí a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Irú èèyàn bẹ́ẹ̀ rìn nínú ọ̀nà gbígbòòrò, ibi tí yóò sì parí ìrìn àjò rẹ̀ sí ní ọ̀run àpáàdì, ibi tí a ti sọ̀rọ̀ ìṣáájú, ibi tí a sọ pé kò sunwọ̀n, ibi tí kò yẹ kéèyàn lọ. Mo gbà ládùúrà lórúkọ Jésù, àní pàdánù ta ní àwa tá a ti rìn nínú ọ̀nà ìyè yìí, ẹsẹ̀ wo ò ní yẹ̀, a ò ní padà di
èrò ọ̀run àpáàdì. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa rìn nínú ọ̀nà ìhà yìí. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Nínú àkọsílẹ̀ nínú ìwé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa, ó ní ronú jinlẹ̀. Ó yẹ kí ọkàn rẹ kí ó tẹ̀ sí ọ̀nà yìí tí ó tọ́. Jẹ́ kí ọkàn rẹ kó tẹ̀ sí ọ̀nà tó tọ́. Má ṣe tẹ̀ sí ọ̀nà búburú, má ṣe tẹ̀ sí ọ̀nà tó gbòòrò, má ṣe tẹ̀ sí ọ̀nà ọ̀run àpáàdì. Jẹ́ kí ọkàn rẹ kí ó tẹ̀ sí ọ̀nà tó tọ́, yóò sì fi ọ́ sí ipa ọ̀nà tí ó yẹ. Tí a bá fààyè gba ọkàn wa láti tẹ̀ sí ipa ọ̀nà tó tọ́, ọ̀nà wa yóò tọ́ níwájú Olúwa lórúkọ Jésù. Olúwa yóò ràn wá lọ́wọ́. Lákòótán, kókó ìkarùn-ún ó ní kíyèsí àwọn ohun tí ó yàn, àwọn nǹkan tó ń yàn. Kíyèsí àwọn nǹkan tí ó yàn. Ẹ rí i pé ohun gbogbo tí a bá ń ṣe nílé ayé, á ti ronú, á ti yàn nínú ọkàn wa. Èyí ni mo fẹ́ ṣe, èyí ni n kò fẹ́ ṣe. Kíyèsí àwọn nǹkan tó ń yàn láti ṣe, àwọn nǹkan tó ń pinnu láti ṣe, àwọn nǹkan tó ń yàn láti ṣe. Kíyèsí, rí i dájú pé èyí tí o bá yàn, èyí tí ó mú ọ rìn nínú ọ̀nà ìhà ni. Olúwa yóò ràn lọ́wọ́, yóò sì ran èmi náà lọ́wọ́ lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé kìkìdá adùn àti ìtẹ́lọ́rùn ìsinsìnyí ni ọkàn wọn yàn láàyò. Èyí mà léwu o. Àwọn tó jẹ́ pé kìkìdá adùn àti ìtẹ́lọ́rùn ìsinsìnyí ni ọkàn wọn yàn láàyò. Wọn yóò rìn nínú ọ̀nà tó gbòòrò. Wọn kò ṣetán láti kóra wọn ní ìjánu. Wọn kò ṣetán láti sí ara wọn. Kìkìdá tí wọ́n máa ń yàn, in tó jẹ wọ́n lógún, adùn àti ìtẹ́lọ́rùn ìsinsìnyí. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn kò lè rìn nínú ọ̀nà ìhà. Ọ̀nà gbígbòòrò ni wọn ó máa tọ̀. Ẹ rí i dájú wípé a kò jẹ́ kí ohun ìsinsìnyí, ìbáà ṣe adùn tàbí ohun tí ó tẹ́ ọkàn wa lọ́rùn nísinsìnyí, kì í ṣe àwọn ni tí ó ń darí ayé wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Èéṣe tí o kò fẹ́ fi títẹ́ Ọlọ́run lọ́rùn àti ṣíṣe ìfẹ́ rẹ̀ ṣe òdiwọ̀n rẹ? Kí lèyí túmọ̀ sí? Kí ni àwọn nǹkan tó o fi ń ṣòdiwọ̀n, àwọn nǹkan tó ń yàn láàyò àti àwọn nǹkan tó ń dẹ́yẹ sí, àwọn nǹkan tó ń kẹ́yìn sí? Jẹ́ kí ó jẹ́ wípé títẹ́ Ọlọ́run lọ́rùn, ṣíṣe ìfẹ́ Ọlọ́run, àwọn ló ń jẹ́ nǹkan tá a fi ń ṣòdiwọ̀n àwọn nǹkan tá a yàn. Pé kí n tó dáwọ́lé nǹkan yìí, ǹjẹ́ ó tẹ́ Ọlọ́run lọ́rùn bí? Ǹjẹ́ ó bá ìfẹ́ Ọlọ́run bí? Bá ìfẹ́ Ọlọ́run mu bí? Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló yẹ kó ti ṣe òdiwọ̀n ìpinnu wa àti èròǹgbà wa nú ayé. Kì í ṣe ká kàn kò gbò láti kàn gbé ìgbésẹ̀ bóyá ó tẹ́ Ọlọ́run lọ́rùn, bóyá ó múnú Ọlọ́run dùn tàbí kò múnú Ọlọ́run dùn. A kò tilẹ̀ bìkítà. Irú ìṣe bẹ́ẹ̀ kò yẹ onígbàgbọ́ tí kò bá fi títẹ́ Ọlọ́run lọ́rùn àti ṣíṣe ìfẹ́ rẹ̀ fi ṣe òdiwọ̀n àwọn nǹkan tó ń ṣe nínú ayé. Irú onígbàgbọ́ bẹ́ẹ̀ yóò máa rìn nínú ọ̀nà tí ó gbòòrò. Ọ̀nà tó gbòòrò yìí sì já sí ọ̀run àpáàdì. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ètè yìí sọ fún wa ní pé ní gbogbo ìgbà, nígbà tí a bá fẹ́ yàn, nígbà tí mo ń sọ̀rọ̀ nípa yíyàn, mi ò sọ̀rọ̀ nípa yíyan ọkọ tàbí yíyan aya. Nígbà tí a bá fẹ́ ṣe ìpinnu ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Nígbà tí a bá fẹ́ ṣe ìpinnu, ohun tí mo fẹ́ ká fi ṣòdiwọ̀n ìpinnu wa láti pinnu bóyá èyí ni kí n ṣe tàbí tọ̀hún ni kí n ṣe, ní pé ẹ jẹ́ ká ronú, ǹjẹ́ eléyìí tẹ́ Ọlọ́run lọ́rùn bí? Ǹjẹ́ eléyìí bá ìfẹ́ Ọlọ́run mu bí? Èyí ni ká fi ṣe òdiwọ̀n wa. Tí a bá fi títẹ́ Ọlọ́run lọ́rùn àti ṣe ìfẹ́ Ọlọ́run fi ṣe òdiwọ̀n wa, a ò ní rìn nínú ọ̀nà gbígbòòrò, a ò ní bá ẹnu ìloro tí ó fẹ̀ wọlé, ṣùgbọ́n ọ̀nà ìhà òun là ó ti rìn, a ó sì já sí ìjọba ti Ọlọ́run. Ìwọ yóò gba ara rẹ là, ìwọ yóò gba ayé rẹ là tí o bá fi ìfẹ́ Ọlọ́run àti títẹ́ Ọlọ́run lọ́rùn ṣe òdiwọ̀n ohun gbogbo. Ìwọ yóò gba ara rẹ là, ò ní pàdánù tó ní. Torí nísinsìnyí mo gbàgbọ́ wípé a wà ní ìhà ọ̀nà Ọlọ́run, àárín nínú ọ̀nà títọ́. Tá a bá fi òdiwọ̀n tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tá a bá fi yẹn ṣe òdiwọ̀n ìpinnu wa lójoojúmọ́, a ó rí wípé èyí tá a ní nínú Ọlọ́run kò ní bọ́mọ̀ wá lọ́wọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́. Mo gbà ládùúrà lórúkọ Jésù, gbogbo ohun tá a ti ní nínú Jésù,
iyè tá a ní nínú rẹ̀, ayọ̀ tá a ní nínú rẹ̀, ìdánilójú ọjọ́ ọ̀la tá a ní nínú Jésù, ayọ̀ ìjọba ọ̀run tí ó ń dúró dè wá, a ò ní pàdánù rẹ̀ lórúkọ Jésù. Olúwa yóò ràn wá lọ́wọ́ nínú eré ìje yìí tí à ń sá yìí. Mo gbà ládùúrà o pé ìjọba ọ̀run la ó sá ti wá já sí, a ò ní sá ti wá já sí ọ̀run àpáàdì. Ọlọ́run yóò gbé wa ró títí dé òpin. Ẹ jẹ́ kí a gbàdúrà bí a ṣe mú gbogbo wa sí òpin. Ọlọ́run olólùfẹ́ ọkàn wa, a dúpẹ́ fún ìfẹ́ àti àánú yín sí wa. A dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ láti pe àkíyèsí wa sí pé ọmọ rántí o, má gbàgbé o, ọ̀nà yìí há ni kó o tọ̀ o, má ṣe farawé àwọn tí rìn inú ọ̀nà gbígbòrò kí ìwọ pẹ̀lú kó má bàa di èrò ọ̀nà gbígbòrò. Ọlọ́run mo gbàdúrà oore ọ̀fẹ́ tó fi máa jẹ́ wípé ní gbogbo ìgbà títẹ́ Ọlọ́run lọ́rùn, ṣíṣe inú dùdù sí Ọlọ́run la ó fi ṣe òdiwọ̀n gbogbo tá a bá yàn lórúkọ Jésù. Rú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ Olúwa tú lé wa lórí. Má jẹ́ ó sú wa o, má jẹ́ ó rẹ̀ wá, pa wá mọ́ títí dé òpin, pa wá mọ́ láì lábùkù àti láì lábàwọ́n títí dọjọ́ bíbọ̀ Kristi. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Olúwa yóò bùkún fún yín. Ọmọ ìgbàlà kí hallelujah. Ẹni tí Olúwa ṣe lóore kó pé hallelujah. Ẹni tí Olúwa dá sí láti January títí di oṣù May kó ké hallelujah. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa fi ọkàn wa àti ẹnu wa dúpẹ́ fún Olúwa fún oore tó ṣe nínú ayé wa. Ẹ jẹ́ ká dúpẹ́ fún nítorí pé àánú ẹ̀ ló gbé wa ró. Ẹ jẹ́ ká dúpẹ́ fún nítorí pé ọ̀pọ̀ ló ti sọnù, ọ̀pọ̀ ló ti dẹni ìgbàgbé. Ṣùgbọ́n Ọlọ́run ó dá wa sí dòní. Ẹ jẹ́ ká dúpẹ́. Ẹ jẹ́ ká fi ọkàn wa dúpẹ́ nítorí pé òun ni Ọlọ́run. Òun ló dá wa sí títí dòní. Òun ló ṣe wá láàánú. Òun ló ṣe wá lóore. Òun ni Ọlọ́run tó ga. Òun lọ́lọ́run tó dúró. Òun ló bá àwọn bá ọba tó dúró níbi ọ̀gá òkè. Òun ni alágbára gíga, ọba tí ń jẹ́ èmi ni. Òun ni Ọlọ́run tí ń gbani, tí ń pani. Òun lọ́lọ́run tó sọlé ayé ró. Òun lálágbàlú ẹ̀dá. Òun lálágbani tán. Ọba tó tóbi, tó ga, tó jìn, tó fẹ̀. Òun lọ́ba tó mọ ohun gbogbo nínú ohun gbogbo. Òun ni alákòóso ọ̀run. Òun láláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Òun lọ́ba tí ń ṣe ohun gbogbo. Òun ni aládé wúrà. Òun ni ọ̀gbàgbà tí ń gbọ́mọ rẹ̀ là. Òun ni Ọlọ́run tó gbà wá láti títí di àsìkò yìí. Àgbọ́kọ̀gbìn, àgbọ́mọgbìn, àgbẹ́bí kọ̀kọ̀gbìn. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Olúwa. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore. Oore tí kò yẹ wá tẹ́ fi fún wa. Olúwa ẹ wá dúpẹ́. Olúwa dúpẹ́. A dúpẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. A gbé orúkọ yín ga nítorí ẹ̀yin ni Ọlọ́run. Olúwa bá ti ṣe fẹ́ máa yìn yín ní àkókò yìí. Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Olúwa gba gbogbo ògo nítorí pé ẹ̀yin ni ògo yẹ. Olúwa gba gbogbo ìyìn nítorí pé ẹ̀yin ni ìyìn yẹ. Ọ̀gá ògo a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin nìkan ló ṣe fún wa. A dúpẹ́ Elédùmarè. A dúpẹ́ Ọlọ́run. A tún wá mú ohun ọpẹ́ wa wá ní wákàtí ọ̀wọ̀ yìí. Olúwa ẹ wá gbọ́ ọpẹ́ wa. Olúwa ẹ wá gba ìyìn wa. Bá ti fẹ́ ṣe gbé ohùn wa sókè. Olúwa Ọlọ́run jẹ́ kí agbára yín kó gbólẹ̀ nínú ayé wa. Ògo ni fún orúkọ yín. Olúwa ẹ ṣeun. Olúwa ẹ ṣeun. Elédùmarè ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé o bàbá. Ọlọ́run Elédùmarè a dúpẹ́. Ògo ni fún orúkọ yín. Ní orúkọ Jésù Kristi la gbàdúrà. Bàbá, 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 bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Bàbá, bàbá, bàbá o. Ẹ ṣé o. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá.
Love
máa dúpẹ́ bàbá. Ṣé ni máa dúpẹ́ bàbá. Ó dára.
ní gbogbo àná. Ẹ ṣé o, Bàbá. Ẹ ṣé Bàbá. Àwa dúpẹ́ o. Ẹ ṣé Bàbá. Àwa yìn ọ́ o. Kìnìún ẹ̀yà Júdà, ẹ mà ṣé o Bàbá. Ẹ ṣé Bàbá. Ẹ ṣé Bàbá. Ẹ ṣé Olúwa o. Àwa dúpẹ́ o. Ọlọ́run ìyanu o. Ẹ ṣé Bàbá. Alágbádá iná o. Àwa yìn ọ́ o. Kìnìún ẹ̀yà Júdà, ẹ mà ṣé o Bàbá. Ẹ ṣé Bàbá o. Àwa dúpẹ́ o. Orí àsọdúnmọ́dún. Ẹ ṣé Bàbá o. Àwa yìn ọ́ o. Kìnìún ẹ̀yà Júdà, ẹ mà ṣé o Bàbá. Ó ẹ ṣé Bàbá o. Ẹ ṣé Bàbá. Ọba tó tóbi tó lágbára nínú ayé. Alágbára iná Elédùmarè ọba ọba o. Ẹ ṣé Bàbá. Àwa yìn ọ́ o. Kìnìún ẹ̀yà Júdà, ẹ mà ṣé o Bàbá. Ọmọ ìgbàlà yìí, hallelujah, hallelujah. Àsìkò ti tó fún orin ìsìn wa. Ẹ jẹ́ ká ṣí ìwé pélébé wa sí orí ewé kejì, orin èkejì. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àti òdodo Jésù. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àti òdodo Jésù. Mo jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn ohun
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mi tí Ọlọ́run tó fún wa lónìí láti kójọpọ̀ níwájú rẹ̀ láti yin orúkọ rẹ̀ lógo. Mọ̀ wípé oore ọ̀fẹ́ la rí gbà láti jẹ́ ọ̀kan nínú ọkàn àwọn alààyè, pàápàá jùlọ lásìkò tí ikú di méjì èpìnì níta. A dúpẹ́ pé Ọlọ́run ó dá wa sí, ó ṣọ́ wa, ó ṣàwa nìkan àti gbogbo àwọn ìdílé wa. Ògo ni fún orúkọ rẹ̀. Lónìí a ó sọ̀rọ̀ nípa kókó ọ̀rọ̀ kan tí ó fi bẹ́ẹ̀ ṣe àjòjì sí wa. Mo pe àkọlé ọ̀rọ̀ yìí ní àmì òpin ayé. Àmì òpin ayé. A ó sì rí Bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8. Màá kà láti bí yìí. Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò wà ní ibi púpọ̀. Ẹsẹ̀ 8, ó ní gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Ojú ò ní pọ́n wa ní orúkọ Jésù. Ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Kíní kan tí mo mọ̀ nípa ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi àti Jésù fúnra rẹ̀, wọ́n ní ìbáṣepọ̀ tó gúnrégé. Ìbáṣepọ̀ tó gúnrégé wà láàrin Jésù Kristi àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ìbáṣepọ̀ wọn yìí òun ni àwa ń jẹ àǹfààní rẹ̀ lónìí, pàápàá jùlọ àwa ìran tí a kẹ́yìn sí òpin ayé. Ọpẹ́ sì ni fọ́lọ́run wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù àkọ́kọ́, ká sọ pé àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́, wọ́n rí àyè fún Ọlọ́run jù wá lọ. Wọ́n ráyè fún Ọlọ́run ní gbogbo ọ̀nà wọn. Wọ́n fi tọkàntọkàn sin Ọlọ́run. Wọ́n sì ní ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú rẹ̀ bí mo ṣe sọ. Ṣùgbọ́n ìran tiwa yìí a ò fi bẹ́ẹ̀ ráyè tọ Ọlọ́run. Òdodo ọ̀rọ̀ tó jìnnà ni. Mo sì mọ̀ pé tí ẹ bá bá mi, tẹ́ bá fi òye gbé nǹkan tí mò ń sọ, ẹ wọ̀ wípé òtítọ́ ni wípé ìran tiwa yìí a fi bẹ́ẹ̀ ráyè tọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ gbà àti ẹ̀ráyè ìsìn. Ìgbà tá kéré, àwọn òbí wa wọ́n sin Ọlọ́run tọkàntọkàn. Mo sì rántí pé àwa máa jẹgba lọ́pọ̀lọpọ̀ gbà lọ sílé ìjọsìn tàbí tí a bá lọ rárá. Kò rí bẹ́ẹ̀ mọ́ nínú ayé tá wà yìí. Kò tiẹ̀ dàbí àwọn ìlú wa yìí tí o lè fi agídí mú ọmọ kan láti ṣe gangan. Pẹ̀lú eléyìí àfi bẹ́ẹ̀ ráyè ìsìn mọ́. Kò sí àyè fún kíkà àti kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Báwo la tiẹ̀ ṣe fẹ́ ka Bíbélì? Ìgbà tó jẹ́ wípé Bíbélì wa ń sìn wọ́n ti kó sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń gbé káàkiri la pè ní Bíbélì. Nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ni gbogbo àwọn Facebook, Instagram, gbogbo àwọn nǹkan ayé òde òní tó yẹ pé nǹkan mi tá ń ṣe nínú rẹ̀ kò fara jọmọ́ ti Ọlọ́run. Inú ẹ̀rọ yìí gangan ló wà ní Bíbélì wa wà. N tó pọ̀lọpọ̀ wá sì ń gbé wá sí chọ́ọ̀chì náà nìyẹn. Ó yà mí lẹ́nu wípé lónìí sìn tí a bá ti pé Bíbélì, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. Kò sí Bíbélì ṣíṣí mọ́. Ẹ jẹ́ ká ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókù. Ọlọ́run á ran àwa ìran tó kẹ́yìn òpin ayé yìí lọ́wọ́. A fi bẹ́ẹ̀ ráyè fún àdúrà bí àwọn ọmọ ẹ̀yìn tàbí àwọn onígbàgbọ́ àkọ́kọ́. A sì tún bẹ́ẹ̀ ráyè fún ìpàdé àdúrà náà. Ọ̀pọ̀lọpọ̀ ò lè gba àdúrà ìṣẹ́jú 15 nínú ilé rẹ̀. Bẹ́ẹ̀ tí ìpàdé àdúrà bá wà nínú ìjọ tó bá tó 1000 tó bá pé ìpàdé àdúrà lẹ pè wọ́n sí, agbára kákálẹ̀ fi rí 30 èèyàn nínú rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìsìn àdúrà ìṣọ́òru, a rí pé ó máa ń pọ̀ díẹ̀. Tá bá rí tí ìṣọ́òru bá wà, ohun tó máa ń rò lọ́kàn ni pé àwọn èèyàn fẹ́ràn àdúrà náà fi wá sí ìṣọ́òru.
ìṣọ́ òru lọ́pọ̀lọpọ̀ gbà àwa sin Ọlọ́run níbẹ̀. Mo kọ́rọ̀ eléyìí máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé kí ni ọ̀gbẹ́ni yìí ń sọ. Ohun tá wá ṣe ní ìṣọ́ òru tàbí ohun tó mú wa wá òun ni pé àwa pa oṣó, àwa pa àjẹ́, àwa pa àwọn ọ̀tá wa ni. Àwọn nǹkan tá wá sí ìṣọ́ òru nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àfi bẹ́ẹ̀ ráyè àdúrà. Ẹni tó lu wákàtí 5 ní ìṣọ́ òru, ẹ jẹ́ kó délé rẹ̀ ní ọjọ́ kejì tàbí alẹ́ ọjọ́ kẹta. Ìgbà tá bá máa gbàdúrà, bóyá àdúrà ìṣẹ́jú kan, ìṣẹ́jú méjì. Ìṣọ́ òru ò fi wá hàn bí aládùúrà. A sì tún ní àtúráyè fún ìrere nínú ìran tiwa yìí ni iná ìrere ń jó àjórẹ́yìn. Àfi bí ká ní kò kàn wá, bí ká ní bíbélì kíkà wa, èyí bíbélì tí àwa ń kà ó yàtọ̀ sí bíbélì tí àwọn ará wájú kà, tàbí ká ní òfin àti àṣẹ Ọlọ́run fún àwa ìran yìí ó yàtọ̀ sí òfin tí Ọlọ́run fún àwọn ìran tó ti lọ sẹ́yìn. Kò sì rí bẹ́ẹ̀. Òfin ìkan náà la ní. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìran wa yóò súnmọ́ Ọlọ́run, àráyè tọlọ́run rárá. Àwọn ìwọ̀nba èèyàn díẹ̀ tó ráyè tọlọ́run nínú ìran yìí, agídí ni wọ́n fi ń ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ ń fi agídí ṣe ni. Tá bá rí àwọn ìwọ̀nba èèyàn díẹ̀ tó ta rò pé wọ́n ráyè tọlọ́run, wọ́n fi agídí ṣe torí pé wọ́n mọ nǹkan tí Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe nínú Bíbélì. Àwọn tí ò lè fagídí ṣe, àwọn ni ò ṣe nǹkan náà tí ẹ fi ṣe nǹkan kan nípa ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run fún wa mọ́. Ṣùgbọ́n kí wá ṣe pé àwọn ọ̀ràn tí wà yìí ló fi bẹ́ẹ̀ ráyè o. Aráyè nǹkan tá aráyè rẹ̀ ló yàtọ̀. Aráyè àti wá owó. Ìran wa yìí aráyè iṣẹ́. Ìran wa yìí aráyè oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, aráyè ijó. Ìran wa yìí rí àyè ọrọ̀, ká fi agbára wá ọrọ̀. Ìran wa yìí tún rí àyè àríyá àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Ihun tí ìran wa ráyè ihun tí àwọn ìran wa ráyè fún ó kàn yàtọ̀ sí ihun tí àwọn ìran ìgbàgbọ́ àkọ́kọ́ tí wọ́n ráyè fún ni. Nínú ìran wa yìí, ẹni tó ní owó á tún fẹ́ ní sí. A fi gbogbo ọ̀nà tó gbà òun là fi ń wá owó. Gbogbo ọ̀nà tó gbà òun lè a fi ń wá àlùmọ́nì. Ẹni tó ní ilé kan á fẹ́ kọ́ ilé kejì tàbí kó fẹ́ ra ilé kejì. Tàbí wọ́n nílé kan ní orílẹ̀-èdè wọ́n á fẹ́ ní ẹ̀yìn lókè òkun. Ihun tí ìran wa ráyè rẹ̀ nìyẹn. Ẹni tó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan wọ́n á fẹ́ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kejì, tàbí kan wọ́n wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ti gbó, kó jẹ́ pé ọ̀kan wọ́n fẹ́ pààrọ̀ ẹ̀. Wọ́n wá béèrè pé ọdún wo lọkọ̀ mi? Ọdún 2018 ni, ó yẹ kí n ti ní 2020. Kódà 2021 tó bọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ tó ti múra àti ra mọ́tò rẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àwọn ọmọdé tàbí àwọn àgùnbánirọ̀, àwọn náà ráyè ọ̀tọ̀ nìkan táwọn náà ráyè fún. Wọ́n ráyè ẹ̀rọ abánisọ̀rọ̀ iPhone 11 ẹ mọ̀, èmi lè má mọ̀ dáadáa. iPhone 11, Samsung SE20 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ó kó ìran yìí yọ. Ọlọ́run ọba òun nìkan ló lè kó wa yọ. Èyí kò sì wá jọ mí lójú rárá. Ká sọ wípé kí n tiẹ̀ sọ wípé eléyìí ò yẹ kó jọ wá lójú. Kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀? Òun ni wípé àwọn adarí ẹ̀sìn wa gangan, àwọn olórí ẹ̀sìn wa nínú ìgbàgbọ́, eré sísá lọ sí ọ̀run, lọ sí ìjọba ọ̀run, kò kàn wọ́n náà mọ́. Kò kàn wọ́n mọ́. Kí ló kàn wọ́n sí? Ẹ̀rọ bàálù, jet. Ẹni tó nìkan fẹ́ ní méjì, ẹni tí ò nìkan rárá fẹ́ ra mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà.
ihun tó kan àwọn adarí ẹ̀sìn wa tó yẹ kí wọ́n fi òdodo hàn wá ó ti yàtọ̀. Òdodo nípa ọ̀rọ̀ Jésù kò sí mọ́. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ orí ahọ́n lásán ni. Èyí tí ò sáré ọkọ̀ bàálù, wọ́n fẹ́ sáré ilé ìjọsìn ńláńlá tí ó gbẹ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún ènìyàn. Ṣé gbàgbọ́ là ń ṣe yìí ṣá? Ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn ilé ìjọsìn ńláńlá àtọkọ̀ bàálù, ohun tó kù ni kí wọ́n ní estate, kí wọ́n kọ́lé wọn bí àgbàlá ọba. Ẹ lọ yẹ gbogbo ohun tí mò ń sọ yìí wò, ohun tẹ́ máa bá nìyẹn láyé síta nínú ìran tá wà yìí. Ìgbàgbọ́ ṣọ̀wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀sìn wa yìí náà bí kí wọ́n fẹ́ kọ́ ilé ìwé gíga yunifásitì ọmọ tálákà ò lè lọ, tó jẹ́ pé àwọn ọmọ olówó náà ló sì lọ síbẹ̀. Ìran tá wà yìí tó jẹ́ ìran òpin ayé tó yẹ kó gba Ọlọ́run gbọ́ púpọ̀, àwa la gbọ́ Ọlọ́run gbọ́ rárá. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá fi hàn wá wípé àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi sọ nípa tí ayé bá ń dópin lọ àti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ yìí, tàbí kó jẹ́ wípé àti ẹ̀fẹ̀ kan gba ọ̀rọ̀ Jésù gbọ́ tẹ́lẹ̀. Òun ló fà nígbà tí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn yìí bẹ̀rẹ̀, kò sí ìyàtọ̀ láàrin onígbàgbọ́ àti aláìgbàgbọ́ mọ́. Bákan náà ni gbogbo wa ti jọ ń sáré kí, bákan náà lẹ̀rù ṣe jọ ń bà wá, bákan náà ni àyà ṣe ń fò wá. Àwa onígbàgbọ́ tó yẹ kó yé dáadáa irú àjàkálẹ̀ àrùn yìí kò yé wa. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé àwọn lọ bí Ọlọ́run, kí ló fà àjàkálẹ̀ àrùn yìí, kí ló fẹ́ ká ṣe sí? Ọlọ́run ní ká gbàdúrà ọjọ́ 21. Ìgbà tí mo gbọ́ oríṣiríṣi àwọn fẹ́ràn tí àtọ́pọ̀lọpọ̀ ń fún wa, mo máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ báyìí, ó pa mí lẹ́rìn ihun tí àwọn oníwàásù ń sọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. A ti gbàgbé àkọsílẹ̀ Kristi lórí ohun tí ó máa ṣẹlẹ̀ ní òpin ayé. Èyí gan ló wá mú mi lọ sí inú ìwé Matthew níbi tá a kà, orí 24 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8. Tó bá jẹ́ wípé a rántí ìwé Matthew yìí, kò yẹ kí a páyà tó bẹ́ẹ̀ nígbà tí gbogbo rògbòdìyàn àjàkálẹ̀ àrùn yìí bẹ̀rẹ̀. Ó dàbí ká ló bá wa lójijì. Ó bá wa lójijì, a ti gbàgbé àkọsílẹ̀ Kristi. Mo fẹ́ ká wo àwọn nǹkan mẹ́ta nínú rẹ̀. Eléyìí ó fi hàn wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó jọ wá lójú rárá. Àwọn nǹkan tó yẹ ká ti múra sílẹ̀ fún ni. Kò ṣe nǹkan tó yẹ kó bá wa lójijì tàbí nǹkan tó yẹ kó pa wa láyà. Ní ẹsẹ̀ 7, ó nítorí orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Orílẹ̀-èdè dìde sí orílẹ̀-èdè, ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Eléyìí a ti ń rí ní gbogbo ìgbà. Gbogbo là ń rí ogun, là ń gbọ́ ìrọ́kẹ̀kẹ̀ ogun, tá à ń rí ogun. Tí ẹ bá gbàgbé, ogun pẹ́ kó tó parí ní ìlú Iraq. Ogun wà ní Sudan ní Áfíríkà. Ogun bẹ ní Syria tí ò tí ì parí. Àwọn Israeli ò fi bẹ́ẹ̀, wọn ò fìgbà kan jáwọ́ ogun, wọn bá Lebanon jà. Wọ́n bá àwọn Palestine tó kù jà. Ogun bẹ ní gbogbo ayé. Gbogbo nǹkan wọ̀nyí òun ni Bíbélì tí Jésù sì sọ fún wa tẹ́lẹ̀ wípé tí ayé bá ń parẹ́ bọ̀ tó bá ń dé òpin, gbogbo ẹ̀ láàrí. Ilẹ̀ ọba ó dìde sí ilẹ̀ ọba. Àwọn eléyìí àti rí wọn kò jọ wá lójú torí pé à ń rí wọn. Ìkan mi tí Bíbélì tún sọ bẹ́ẹ̀ ni ìyàn. Ó níyàn ó mú, bẹ́ẹ̀ là sì rí ìyàn ní gbogbo ìgbà. Ìyàn ń bẹ ní, kò síbi tí ò sí ìyàn. Ìyàn yìí àwọn orílẹ̀-èdè ayé tó dàbí ká ní wọ́n dá wọn rí, kò síyàn níbẹ̀. Wọ́n ń fi aṣọ bo ìyàn wọn ni. Gbogbo orílẹ̀-èdè tí gbogbo wa ń sáré ká lọ, tá à ń sáré lọ, tá à ń lọ, tá à ń wò wípé bóyá a rí pápá ọkọ̀ tútù níbẹ̀. Wọ́n ń fi aṣọ bo ìyàn wọn ni, kò sí ìlú tí ò sí, kò sí orílẹ̀-èdè tí ò síyàn. Orílẹ̀-èdè Áfíríkà ló tiẹ̀ wá hàn gbangba jù. Gbogbo nǹkan wọ̀nyí
òpin ayé ìbẹ̀rẹ̀ òpin ayé ni. Bíbélì tún sọ nǹkan míì níbẹ̀, ó ní àti àjàkálẹ̀ àrùn. Ìgbà tí Jésù sọ̀rọ̀ nípa àjàkálẹ̀ àrùn pé ó wà nínú àwọn àmì òpin ayé, kí ló wá fà nígbà tí àjàkálẹ̀ àrùn dé tí gbogbo wa ń sáré káàkiri kí? Eléyìí sì kọ́ ní ó kọ́kọ́ jẹ́ àjàkálẹ̀ àrùn àkọ́kọ́. Àwọn àjàkálẹ̀ àrùn bí èyí tí a ò rí rí, òun ni Jésù sọ pé yóò máa ṣẹlẹ̀ ní òpin ayé. Ó fi hàn wípé a ti dópin ayé náà ni. Oríṣiríṣi àjàkálẹ̀ àrùn ló ti wà tẹ́lẹ̀. Àjàkálẹ̀ àrùn tí wọ́n pè ní AIDS kò sí níbi ọgọ́rin ọdún sẹ́yìn, ó ṣẹ̀ṣẹ̀ dé ní àmì òpin ayé ni. Àjàkálẹ̀ àrùn bí Ebola, Lassa fever, Zika fever, èyí tó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Brazil láìpẹ́, hepatitis, oríṣiríṣi àjàkálẹ̀ àrùn òun ló wọnú ayé wa wá nínú ìran yìí tí ò sì sí tẹ́lẹ̀. Kò yẹ ká páyà. Ohun tí eléyìí fi hàn wá ni wípé àwa ní ìran tí a kẹ́gùn sí òpin ayé. Ìran tí ó kẹ́gùn sí òpin ayé. Ọlọ́run ràn wá lọ́wọ́. Tí a bá ti yọ ọkàn wa kúrò nínú àkókò tí a wà yìí, òun ló ń fa tí gbogbo wa ò fi ráyè Ọlọ́run, torí pé a ti yọ ọkàn wa kúrò. A ti rò wípé ayé yóò ní parẹ́, tàbí àti ẹ̀mọ̀ wípé àwa gan la kẹ́gùn sí àwa ni ìran tó kẹ́gùn sí òpin ayé. Òun ló fà tá fi ń sáré káàkiri kí. Òun ló fà tí a fi ráyè ti Ọlọ́run. Ṣùgbọ́n tí a bá rántí léyìí tí Ọlọ́run rán wa létí, ó yẹ ká tún ara wa mú. Kàkà ká máa fi bẹ̀rù àkókò tá a wà, ó yẹ ká fi súnmọ́ Ọlọ́run sí ni. Kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo àsìkò tí a wà yìí, Bíbélì ní àsìkò ìpọ́njú ni. Nínú ẹsẹ̀ kẹjọ, ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àsìkò ìpọ́njú ni. Ní orúkọ Jésù, ìpọ́njú ayé ò ní mú wa lọ. Ní orúkọ Jésù, ìpọ́njú ayé kò ní mú wa lọ. Nínú àsìkò àjàkálẹ̀ àrùn yìí, mo rí àwọn ìran kékeré kan, mi ò ń ṣaríran. Ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ máa ń fi àwọn àṣírí kan kọ̀ọ̀kan hàn àwọn èèyàn rẹ̀. Ìkan àkọ́kọ́ tí mo rí nínú ìran yìí òun ni wípé àjàkálẹ̀ àrùn tá ń sáré káàkiri kí ó má dàbí ká ló mà kéré. Àjàkálẹ̀ àrùn mi ó ṣeéṣe kó sì máa bọ̀ lọ́nà tó pọ̀ jù eléyìí lọ. Mo rí nínú ìran yẹn. Ìdùnnú kan tó wà nínú ìran yẹn tó pọ̀ jù ni wípé àwọn àyànfẹ́ nǹkan kan ò ṣe wọ́n. Bí àjàkálẹ̀ àrùn àti àsìkò ìpọ́njú yìí ṣe pọ̀ tó, àwọn àyànfẹ́ sì dúró gbigbigbin, kò sí ohun burúkú kan tó ṣẹlẹ̀ sí wọn. Ṣùgbọ́n èyí tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ni wípé a tan ọ̀pọ̀lọpọ̀ àwọn àyànfẹ́ jẹ. Dàbí ká ní àwọn orílẹ̀-èdè wa wọ́n dọ́gbọ́n tan àwọn àyànfẹ́ kan jẹ. Àwọn àyànfẹ́ kan sì padà sẹ́yìn. Àwọn àyànfẹ́ tí a rò pé ta rí bí aṣíwájú nínú ẹ̀sìn ìgbàgbọ́, wọ́n padà sẹ́yìn nínú ìran tí mo rí yìí. Ṣùgbọ́n nǹkan mi tó tún jọ mí lójú nínú ìran yìí ni wípé àwọn tí a rò wípé ọ̀run àpáàdì òun ni wọ́n lọ tààrà, kò sí nǹkan tó lè dá wọn padà torí iṣẹ́ ọwọ́ wọn. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ kí wọ́n tún inú wọn rò, wọ́n wá yí padà sọ́lọ́run. Mo ní abájọ tí Jésù Kristi sọ wípé oníwájú ó kẹ́yìn, ó ṣeéṣe kí oníwájú ó kẹ́yìn kí ẹlẹ́yìn ó ṣíwájú. Ẹ tún gbọ́, mo rí àwọn àyànfẹ́ tí a lè pè wọ́n ní gbòógì nínú ìsìn ìgbàgbọ́, wọ́n padà sẹ́yìn, a tàn wọ́n jẹ. Ó dàbí ká ní àwọn ìjọba orílẹ̀-èdè wọ́n tàn wọ́n jẹ, wọ́n sì gbá wọn kúrò nínú ọ̀nà ìgbàgbọ́. Ṣùgbọ́n àwọn kan tá ń wò bí ẹlẹ́ṣẹ̀ tí ò lè rí ọ̀run wọ̀,
àwọn táwọn òbí ẹlẹ́ṣẹ̀ tí Ọlọ́run kórìíra jù bá ṣe rí wọn nìyẹn. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé yìí mú wọn ronú, wọ́n sì yí sí Ọlọ́run, wọ́n sì bá Ọlọ́run rìn. Nínú ìran yìí nǹkan míì tí mo tún rí níbẹ̀, àwọn ìjọba wa wọ́n padà kó wa lẹ́rú. Gbogbo ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba orílẹ̀-èdè ló ń pín oúnjẹ, ló ń pín owó fún àwọn ènìyàn. Nínú ìran yìí wọ́n padà gba owó wọn lọ́wọ́ wa. Wọ́n wá mú gbogbo nǹkan wọ́n sí, nǹkan wá lé sí, àwọn ń san owó púpọ̀ sí àwọn nǹkan, gbogbo nǹkan tá a bá ti nílò a ní láti san owó púpọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Kíní kan tó ṣẹlẹ̀ nínú ìran náà ni wípé eléyìí ó yẹ kó pààyàn lẹ́rìn, ṣùgbọ́n ohun ẹkún ni. Àwọn kan rìn lọ ní ọ̀nà kan, àwọn tó bá ń lọ ẹ̀gbẹ́ ìlú yẹ kí wọ́n gbà, àwọn tó bá ń bọ̀ wọ́n á gba ẹ̀gbẹ́ yìí. Ṣùgbọ́n gbà táwọn ẹni yìí ń lọ, ẹ̀gbẹ́ àwọn tó yẹ kó rìn bọ̀ òun làwọn ń gbà lọ. Tó yẹ pé ní ayé ìsìn, láyé tá wà lọ́wọ́lọ́wọ́ ń sìn, tírú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, a kàn rí ẹnìkan tó sọ pé ẹ má gbàbẹ̀ yẹn, ibi tó yẹ kẹ́ gbà lélẹ́yìí. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní pé tó bá ti gbà báyìí, ṣìkún ìjọba ti mọ. Gbogbo wọn wá ń san owó ìtanràn fún ọ̀nà tí wọ́n gbà. Léyìí tó túmọ̀ sí pé gbogbo ọ̀nà pátá ni ìjọba wá fi ń wá owó. Ó dàbí ká ní gbogbo ìjọba orílẹ̀-èdè owó ti tán lọ́wọ́ wọn lẹ́yìn àjàkálẹ̀ àrùn. Lẹ́yìn tí mo sì sọ tẹ́lẹ̀ wípé àjàkálẹ̀ àrùn yóò ṣeéṣe kó má jẹ́ kóhun ní ó jẹ́ òpin. Ìgbà tí eléyìí tó bá mú gbogbo ìjọba orílẹ̀-èdè tí nǹkan tán lọ́wọ́ wọn, èyí tó tún bọ̀ nǹkan, Ọlọ́run á kó àwa àyànfẹ́ yọ ní orúkọ Jésù. Ṣùgbọ́n èyí tó parí ẹ̀ tí mo rí nínú ìran náà, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn áńgẹ́lì wọ́n sáré káàkiri lójú ọ̀run. Wọ́n sáré káàkiri bí àwọn agbaṣẹ́ṣe tá gbéṣẹ́ fún tó ní àkókò láti tí wọ́n gbọdọ̀ parí iṣẹ́ wọn ní kíákíá, ṣùgbọ́n tí kò sí bẹ́ẹ̀ sáyè fún wọn mọ́, tí wọ́n dẹ̀ fẹ́ parí iṣẹ́, wọ́n wá sáré kí wọ́n lè parí àwọn iṣẹ́ wọn. Léyìí tó fi hàn wípé iṣẹ́ ń lọ nínú àwọn ọ̀run lórí òpin ayé. Gbogbo nǹkan yìí, ohun tí Mátíù orí 24 ẹsẹ̀ 8 pè ní gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Mo wá wò pé ṣé a tún máa pọ́n wa lójú ni? Ìkan méjì mo fẹ́ ká rántí. Ní òpin ayé, ìkan méjì ni ní Bíbélì sọ wípé yóò ṣẹlẹ̀. Àkọ́kọ́, ìpọ́njú, ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú ní gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí. Nínú Tímótì kejì orí 3 ẹsẹ̀ 1, ẹ jẹ́ kí n kà. Ó ní ṣùgbọ́n èyí ni kí ẹ mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Ìgbà ewu máa dé, àsìkò ìpọ́njú, ìgbà ewu máa dé. Mi ò sọ léyìí láti já wa láyà, ṣùgbọ́n mo rántí àsìkò tá a wà gẹ́gẹ́ bí ìran yìí, kí a lè má páyà, kí a lè gbé ọkàn wa sí Ọlọ́run. Kí wá ní ìrètí wa àti kí ni ìlérí tí Ọlọ́run ṣe fún wa nírú àwọn àsìkò báyìí. Nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 23, ó ní ìkan wọ̀nyí ni mo sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé fún yín. Nínú ayé ẹ̀yin ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé fún yín. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo ohun tó lè jẹ́ bí ogun níwájú wa, tàbí gbogbo nǹkan tó lè mú wa gbọ̀n ní àsìkò ìpọ́njú tí ò lè ṣe kó má wá, nítorí pé a ti kọ sílẹ̀. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, mo gbàdúrà wípé ìpọ́njú náà kò ní mú wa lọ.
ìpọ́njú náà lórúkọ Jésù kò ní mú wa lọ. Onísáàmù pé Ọlọ́run ní olùrànlọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ ràn lọ́wọ́ ní àsìkò ìpọ́njú. Ẹ jẹ́ ká dúró ṣinṣin gẹ́gẹ́ bí àyànfẹ́ ò ní yẹsẹ̀ bó ti wù kí ohunkóhun ṣẹlẹ̀. Àyànfẹ́ wọn ò ní wà nínú ogun kí Ọlọ́run má dìde. Ogun ò ní mú àyànfẹ́ lọ, gẹ́gẹ́ bí òwe Yorùbá ó ní ẹni tí ó ròyìn ogun kò ní kú sógun. Àwọn àyànfẹ́ ni Ọlọ́run ti yàn pé wọ́n ròyìn ogun tí wọn ò ní kú sí ogun. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a ò ní bá àsìkò pọ́njú lọ. Ẹ jẹ́ ká gbáradì ká máa wo Jésù Kristi gẹ́gẹ́ bí aláṣepé àti olùgbàlà wa. Ògo ni fún Ọlọ́run. Ìgbà tí mo ń parí ìwàásù yìí, mo fẹ́ rán wa létí ohun kan níbi tá a ti kà. Òun ni mo fẹ́ ká dì mú ká sì má gbàgbé. Ìran wa yìí, òun ni ìran tí ó súnmọ́ ìkẹyìn ayé. Ìran wa yìí, ẹ má jẹ́ ká gbàgbé, ìran tó súnmọ́ ìkẹyìn ayé ni. Nítorí gbogbo nǹkan tí Ọlọ́run sọ pé yóò ṣẹlẹ̀, ìran wa ló ti ń ṣẹlẹ̀. Léyìí tó fi hàn wípé láìpẹ́ láì jìnnà òpin ayé lè dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, dúpẹ́ lọ́wọ́ yín ní orúkọ Jésù fún ọ̀rọ̀ tẹ́ ti mú wa gbọ́ lónìí. A yìn lógo torí pé ó ti wù yín, ẹ ti bá wa sọ̀rọ̀ bẹ́ ṣe fẹ́ láti inú ọkàn yín. A gbàdúrà lórúkọ Jésù, ọ̀rọ̀ yẹn jẹ́ kó so èso nínú ayé wa. A gbàdúrà lórúkọ Jésù pé gbogbo àsìkò ìpọ́njú èyí tó wù kó lè dé, Ọlọ́run ọba tẹ́ fẹ́ràn wa, lórúkọ Jésù Kristi Olúwa, ẹ dì wá mú dé òpin. Ẹ má jẹ́ ká yẹsẹ̀ lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká ṣubú nínú ọ̀nà ìgbàlà. Ọlọ́run ìgbàlà, ẹ jẹ́ ká dúró pẹ̀lú yín kí a sì fi ọ̀run ṣèrè jẹ. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wa fún fífarabalẹ̀ wa nínú ètò ìsìn Yorùbá. Ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, Ọlọ́run á ṣe ohun ìyanu nínú ayé wa. Ẹ jọ̀ọ́, nígbà tí a gbìyànjú láti fi ìsìn Yorùbá wa tá ń fìdí rẹ̀ múlẹ̀, ẹ jẹ́ kí ká polongo ètò yìí fún àwọn èèyàn wa, pàápàá jùlọ àwọn tó ń sọ Yorùbá ní agbègbè wa. Ká sì fi fẹ́ràn yìí ká fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn. Ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, a ò ní ṣe lásán. Nínú ọ̀sẹ̀ tuntun tí a ń lọ, ọwọ́ Ọlọ́run yóò wà nínú ayé wa. Ọ̀sẹ̀ náà, ọ̀sẹ̀ ìyanu, ọ̀sẹ̀ ìbùkún, ọ̀sẹ̀ oore ọ̀fẹ́, ọ̀sẹ̀ ojú rere àánú ni Ọlọ́run á ṣe fún wa. Ní agbára Ọlọ́run, ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀, ẹ jẹ́ ká pàdé oníwàásù wa nínú ẹ̀kọ́ Bíbélì, àti ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ ní àsìkò báyìí. A tẹ̀síwájú nínú ìsìn Yorùbá wa. Ẹ ṣeun. Jésù Olúwa wa. Àmín.